ẹnìkan ló ń give testimony lórí ìmáàmù Tọ́líà yìí wípé nígbà tó dé ìwàásù ẹ̀ ìṣesí ẹ̀ ó mú àwọn kúrò lọ́nà ìparun ó mú àwọn bọ́ sọ́nà ìṣeré. ẹ̀yin ọmọ yìí sẹ́rí má ṣe ṣìnà má jalè má mú nǹkan ní nǹkan Tọ́líà ń sọ fún wa èmi gángan lórí ìṣìnà ni mí àmọ́ gbà tí Tọ́líà dé kò sí bá ṣe gbọ́ wá sí tí orí yóò ní sílẹ̀. òun mo ṣe ń kí ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé ìmáàmù Tọ́líà yìí pé ẹ kú oríire aṣíwájú ẹ̀sìn mùsùlùmí rere òun lẹni l'Ógbómọ̀ṣọ́. wọ́n bá pín oúnjẹ fáwọn èèyàn wọ́n fún wọn ní ráìsì wọ́n fún wọn lẹ́wà wọ́n fún wọn ní gààrí oúnjẹ tí wọ́n fún wọn yẹn tó lè jẹ́ láàrin ọ̀sẹ̀ kan kó pé pẹ̀lú aya pẹ̀lú ọmọ pẹ̀lú ọkọ. ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àtẹni tó fẹ́ àtẹni tí ó fẹ́ àti ọba àti ìjòyè ó wá kó àwọn kọjọ́ ọlọ́ra irinṣẹ́ fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní ha irinṣẹ́ yẹn fọ́wọ́ èèyàn ṣé ẹ rí i pé ìyẹn ṣọ̀gá ẹni tó kọ̀ fún yàn ló ń jẹjẹ òun fún yàn ní nǹkan téèyàn má máa fi wóúnjẹ. orí àwọn Yorùbá kan sọ wípé ẹni fúnni ní nǹkan tá a máa fi wá nǹkan tá a máa jẹ ó ṣọ̀gá ẹni tó fúnni ní nǹkan tá a máa jẹ. ọlọ́gbọ́n ló lè yé ọ̀mọ̀ràn ló lè mọ̀. ẹ̀yin mùsùlùmí tẹ́ wà lọ́wọ́ òsì tẹ́ ẹ tẹ̀lé tọ̀tẹ̀ àti rìkìṣí l'Ógbómọ̀ṣọ́ ẹ kú ìyà ẹ kú òṣì. ṣé ẹ rí i pé ilé tí irinṣẹ́ yẹn wọ̀ ó lọ lájú ilé tí wọ́n kọ̀ fún yín lóúnjẹ ẹ wá gbóúnjẹ ìdílé ṣé ẹ lè jóúnjẹ yẹn ọ̀sẹ̀ kan complete ọjọ́ méje tó ń jẹ́ kó má tán. káwọ́ ẹni tẹ̀lé ká má bàa tẹ̀lé wèrè lórúkọ Ọlọ́run bá àrùn tẹ̀lé wèrè o. ẹ̀yin tẹ́ ẹ pẹ̀lú ayé pé pásítọ̀ Ọlọ́run ló kọ sí tẹ́ wá jẹ nǹkan tẹ́ wá jẹ yìí. èrè ọkọ̀ wo lẹ jẹ nígbà tẹ́ ti débi tẹ́ ti ń jẹ yìí o. tí gbogbo ẹ̀ rí bó ṣe ń rí ṣé pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń rí ṣé ẹ lè wàásù kìrìsìtẹ́nì fẹ́yàn pé ẹbọ tó ń ṣe yẹn kúrò lójú ọ̀nà tẹ́bọ̀ o. tó bá lájẹ́ pé mùsùlùmí ló fẹ́ ṣe lọ bá Tọ́líà kó lọ wà lẹ́yìn ẹ̀ tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ló fẹ́ ṣe pásítọ̀ ní mí kọ́lọ́hún tó pe àwọn wá sórí ibi tọ́wọ́ wá jẹ yìí. ẹ̀yin jẹ́ pásítọ̀ kẹ́ ẹ tó dórí ipò ẹ dórí ipò tán ìwà pásítọ̀ yẹn ọjọ́ tẹ́ ti resign lẹ́tí fi wá pásítọ̀ yẹn sílẹ̀. Bíbélì sọ fún wa yìí pé má ṣe jẹ́ kí oòrùn kówó bá ìbínú nínú rẹ̀ ẹni tó ṣẹ̀yìn ìjẹ́sẹ̀yìn dáríjì. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe bá wa wo àwọn fọ́nrán yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ẹ̀rọ ayélujára wa lórí Facebook a wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn ní TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube Òkodoro Yorùbá tẹlifíṣàn abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ máa bá wa subscribe kẹ́ ẹ sì máa bá wa tan notification button yín kẹ́ ẹ lè mọ̀ tí fọ́nrán mi bá jáde ẹ bá wa like ẹ bá wa comment ẹ bá wa share ojú tẹ fún wa kò ní fọ́ etí tẹ fún gbọ́ wa kò ní dí ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin ẹ̀yẹ wa ẹ ti mọ̀ wá pé tí a bá rí tàbí tí a bá gbọ́ nǹkan kan a ò ní jáde wá láti wá sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ ẹni tí àwọn èèyàn bá ń pè ní aṣíwájú ẹ̀sìn ó gbọ́dọ̀ ní nǹkan kan tí wọ́n gbọ́dọ̀ máa wò mọ́ ní ara inú mi wá dùn lórí fọ́nrán tí mo rí tó fi
mọ̀ pé aṣíwájú rẹ̀ òun ni Sheikh Dr. Tọ́líà Yunusa Ayílára the second ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Nǹkan tó ń pè láṣíwájú fàpẹẹrẹ tó bá ní èèyàn aṣíwájú ẹ̀sìn bí ìmáàmù ìlú ìmáàmù ìjọ aṣíwájú ìjọ. Ẹni tí wọ́n ń pè ní aṣíwájú ẹ̀sìn yẹn ó gbọ́dọ̀ ní nǹkan kan tó máa ti pa tó fi lè jèrè ọkàn èèyàn bóyá sínú ẹ̀sìn mùsùlùmí ẹ̀ ní tàbí aṣíwájú nínú ẹ̀sìn pásítọ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì tàbí aṣíwájú nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì tó lè fi jèrè ọkàn wọnú ẹ̀sìn wọn. Ìmáàmù Tọ́líà ó ṣiṣẹ́ ribiribi nígbà tó dé Ògbómọ̀ṣọ́. Ọlọ́run fún wọn ṣe àwọn tó ń ṣòwò nàbì wọ́n fi òwò nàbì lẹ̀, ẹni mọtí ó fi ọtí mímú lẹ̀, ẹni ń ṣe ṣìnà ó fi ṣìnà ṣíṣe sílẹ̀ yàtọ̀ sí àwọn ọmọ ègbé. Bíbélì sọ fún wa pé gbogbo àwọn ọmọ mi ló yege o yàtọ̀ sáwọn ọmọ ègbé. Ẹ bá mi wá fàṣẹ jáde nínú àlùkùránì. Gbogbo àwọn ọmọ tí Ọlọ́run kó sí àkàtà mi gbogbo wọn ló yege yàtọ̀ sáwọn ọmọ ègbé. Àwọn tó máa gbọ́rọ̀ wọ́n gbọ́rọ̀ látara kíni látara wáàsí tí ìmáàmù Tọ́líà ń ṣe. Ẹ má jalè, ẹ má mọtí, ẹ má ṣe ṣìnà, ẹ má ṣe panṣágà, ẹ má rìndí òru, ẹ má parọ́. Ṣé o lè parọ́ fọlọ́run? Ọlọ́run tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo ṣé o lè parọ́ fún un? Àbọ̀lọ́run níyàwó tó fẹ́ lọ bá sùn, ṣọlọ́run mú lọ́mọ tó fẹ́ bá ṣàgbèrè, ṣọlọ́run ní mọ́tò tó fẹ́ jí, àbọ̀lọ́run nílé tó fẹ́ fọ́. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí pátápátá ara wa ló wúlò fún. Ìwọ tó bá lábáyàwó níyàwó sùn tó bá lu mágùn tó bá kú ṣe bá rẹ̀ ẹni. Ṣùgbọ́n mo wá rí ẹnìkan tó jẹ́ obìnrin tó jáde tó ní wáàsí ìmáàmù Tọ́líà ó yí ọkàn òun padà. Òun kúrò lọ́nà ègbé òun bọ́ sọ́nà tọ̀dọ̀ Ọlọ́run. Ó ní kí ìmáàmù Tọ́líà tó dé òun mọtí obìnrin ìyálé ilé òun ta ọtí. Nígbà tí ìmáàmù Tọ́líà dé tóun gbọ́ wáàsí wọn òun fi ọtí mímu sílẹ̀, òun fi ọtí títà sílẹ̀, òun ṣe ṣìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àìmọye ọkùnrin ló máa bá òun sùn kóun ti gbowó lọ́wọ́ wọn ni òun fi gbogbo ẹ̀ sílẹ̀. Bàbá ẹ wá máa lọ mi ṣe panṣágà mọ́, mi ṣàgbèrè mọ́, mi ṣe ṣìnà mọ́. Orí yóò ní gbàbọ̀dì ní agbára lọ́wọ́ Ọlọ́run lọ́mọ́mú mi. Orí yóò ní gbàbọ̀dì. Àwọn èèyàn láwọn ọmọ rẹ̀ ìbámilá. Èmi mo dúró yìí. Sáré tó jẹ́ kí ní mi ọdún gbà tẹ́ pè mí. Ọlọ́run ló lémi náà wà bí lónìí. Ọ̀sẹ̀ kẹta ni tí mo ti wà ní ọsibítù. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo wá sọ kínní kan ní ọsibítù. Mo ní Tọ́líà Olúṣínà Ayílára tí n bá mọ̀ kú. Àwọn èèyàn mọ̀ lójú tì mí. Mọ̀mọ̀ jẹ́ ń kú. Mọ̀ wò mí sàn. Mọ́tò wá jẹ́ ń kú fọ́tàyọ̀. Kí ló ṣùràṣùrà kọ́mọ̀dàgbàrò òun ká mi. Ọlọ́run gbé mi dìde o. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lè mọ́ mú mi sign your face. Ọmọ dán mi. Ọmọ dán mi. Èmi táwọn wo ìmọ̀ ọmọ mu ti. Nígbà tí Tọ́líà dé, mo sọ fún Ọlọ́run pé ìní mu ọtí mọ́. Ìsì ní ta ọtí mọ́. Kò sẹ́ni tí ọ̀pọ̀ pọ̀ tí mò ń tà. Ọtí mò ń tà. Ìsì ta mọ́. Mo sì dúró dorí Ọlọ́run. Àfijọ́ tí ìgbà wa mọ́sálásí ń bì ní àṣírí ìlú ìbò. Ẹ̀yin ọmọ yìí. Sẹ́rí mọ̀ ṣe ṣìnà. Mọ̀ jalè. Mọ̀ mú nǹkan oní nǹkan. Tọ́líà ń sọ fún wa. Èmi gangan lórí ìṣìnà ni mí. Àmọ́ gbà tí Tọ́líà dé. Kò sí bá ṣe gbọ́ wá sí tí orí yóò ní sílẹ̀. Tẹ́ ẹ bá fẹ́ rìnrìn burúkú gan, ẹ rí pé ìyá Ọlọ́run ọmọ ìtayọ pé kí ọlẹ́yìn ń di ìlú. Mọ́mọ́ fi mí jẹ́ ìyá Ọlọ́run. Ẹ wo bàbá, ẹ máa wá lọ.
n ò ṣe sì ná tọ́lá oríire ò ní gbàbọ̀dọ̀ ọ̀jẹ́ fi wọ́n lẹ̀ àtàṣọ aláṣọ àti gbogbo ẹ̀ tí wọ́n mú mọ́ra wọn bí ìgbóhùn náà wọ́n rí orí wọn ti rí ọmọ ẹ̀ ò ní sì ṣe ọmọ mi náà ni ò ní sì jẹ ò ní sì mu ẹ máa sòótọ́ gbogbo bí ẹ bá wá sọ́kà ọlọ́run ní jẹ́ gbé egun ilé egun ọkọ yín gangan lọ́lọ́run jẹ́ fẹ́ toró lóòótọ́ nìyí ẹ wò níjọ́ kan mo bá rí owó pẹ̀lú báàgì àyà mi bá ń já àti sẹ́ẹ̀tì ọmọ mi bá ṣe àmọ́ mi ẹ dákun ẹ jẹ́ àtàjì sẹ́ẹ̀tì o sẹ́ẹ̀rí mo sùn ní èmi ọmọ ní gbé owó ìsunú ilé tó bá lọ́wọ́ mú mi bò ní kí n lọ lóbìnrin bá pè ẹ dákun mo sọ sẹ́ẹ̀tì nù ní àti báàgì mo ní ẹ mọ̀ bọ̀ wá ojúlé mo ní ká sáré ọ̀rà lóbìnrin bá dé ńgbà tí ó dọ̀bá ní à mo sọ báàgì mo ní bòun báàgì rí ó ní báyìí ni mo ní èlò ní bẹ́ẹ̀ ó lóun tiẹ̀ di àwọn owó àtàwọn owó tó ń pa mo ní ẹ̀mí lóbìnrin bá fò mọ́ mi lọ́ba kàwé farafara ẹ gbà mọ́ mi mo ní ìwọ̀n yìí gbà mo sì ṣẹ̀ṣẹ̀ gba túwọ́fì mi tán gbà mí mo lémi ọ̀fẹ́ kò sí tí yẹ́ ṣe èmi náà mọ̀ wá sọ̀rọ̀ báyìí níwájú tó yá mọ́mọ́ dúpẹ́ gẹ́gẹ́ sí ẹni ó ti sáyé kí lákè mi mo ní báàgì ẹ̀rẹ̀ àwọn títọ́ yá gbà lẹ̀ pọ̀ àwọn títọ́ yá gbà lẹ̀ pọ̀ níjọ́ ni mo ní tí ń bẹ́ ekú tó yá mọ́ gbà mí mọ́ ń bẹ lọ́sibítù adúpẹ́ lọ́wọ́ náà àwa náà làwọn ń sọ̀rọ̀ lágbo iwájú lèmọ́mù mi àmọ̀dúpẹ́ ọba tí ò gbé á kù sínú ẹ̀ṣẹ̀ tẹ́gbọ́n bá jáde mi lẹ́rìí iwájú rẹ̀ bẹ́ẹ̀ ni ojúwájú lèmọ́mù mo ti ń jẹ́wọ́ ìrírí eégún inú ilé tí mo ti jáde ní ilé òsà ni eégún lé wa báyìí kókó bí wọ́n ṣe lù ní tí wọ́n mọ kámẹ́rà mi àṣẹlú ẹ̀sán mọ̀ wà tọ́lẹ̀ àwàdẹ yóò gbọ́lá gbogbo àwa tó yọ nínú ẹ̀rẹ̀ fọ̀ gbogbo tí ó bá ṣàṣì ọ kò ní mú ọ lẹ́mọ̀mù kò ní mú ọ àṣẹ ìdùnnà rẹ̀ ẹ̀mọ́bìnrin kò ní mú ọ bẹ́ẹ̀ lórí. òun mo ṣe máa ń sọ fẹ́yìn ẹ̀yin èèyàn kan ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀ ni pé ẹ ò tí ì mọ̀ pé olóríire lọ́lọ́run mú wá sáàrin yín ọ̀rọ̀ ọlọ́run yẹn wá ṣe pé wòlíì òkè níyì nílùú ẹ̀ òun lẹ ti rí yẹn ṣé ìmáàmù Tọ́líà yìí ní àkọ́kọ́ aṣíwájú ẹ̀sìn l'Ógbómọ̀ṣọ́ bá a ṣe ní aṣíwájú ẹ̀sìn nínú mùsùlùmí àní aṣíwájú ẹ̀sìn nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ṣé ìmáàmù Dr. Tọ́líà Yunisa Ayilara II ṣáwọn ní ìmáàmù àkọ́kọ́ nílẹ̀ Ògbómọ̀ṣọ́ táwọn yẹn wá ń give testimony pé nígbà tó ti dé o àyèmọye nǹkan ribiribi tó ti gbé ṣe tí kò ṣẹlẹ̀ rí òun lè fi máa mọ̀ pé olódodo nǹkan tọ́lọ́run hàn wá ṣe òun ló ń ṣe. ìmáàmù Tọ́líà Sheikh Dr. Toliat Yunisa Ayilara II gbogbo àwọn tó bá ń ṣọ̀tẹ̀ ẹ má dá wọn lóhùn o ẹ máa ṣètò lọ́hùn lọ. ìwé táwọn ń kà ó jẹ́ kó yé wa pé Jésù Kristi gan fún ara ẹ̀ ní ìlú ẹ̀ bùrọ̀dá ló ń pè àwọn là ń pè lólúwa olúwa mi báyìí ní ìlú tó ti bí Jésù Kristi fún ara ẹ̀ wọ́n gbà fún ìlú tó ti bí ànábì náà wọ́n gbà fún ìgbẹ̀yìn ló padà gbà fún wọn méjèèjì ó yá kí wàá ní tàwa tá a jẹ́ èèyàn ẹlẹ́rù àwọn lásán àwa tí a kì í ṣe ànábì ẹni láti gbà fún Ọlọ́run ìyẹn bẹ́ẹ̀ lápá ti mùsùlùmí nìyẹn o lápá ti kìrìsìtẹ́nì ẹni tẹ́ ẹni láṣíwájú ń bẹ̀ tẹ́ fi ń dá wàhálà alẹ́ sílùú Ògbómọ̀ṣọ́ ṣèbí pásítọ̀ lọ́wọ́ náà kó nígbà tó wà ní pásítọ̀ ẹni mélòó ló jèrè ọkàn ẹ̀ ẹni mélòó ló lè sọ síta gbangba pé nígbà tí bàbá lágbájá tó wà ní pásítọ̀ o kó tó di pọ́sọ́pọ́ ló ń pè ọkàn wàá jẹ ìtọ́jẹ yẹn ẹni mélòó ló jèrè ọkàn ẹ̀ nígbà tó ti dórí ibi tó jẹ yẹn báyìí tó ló ń pè wọ́n kọ́ wàá jẹ yẹn ẹni mélòó ló ti jèrè ọkàn ẹ̀ látara ọ̀rọ̀ wọn látara ìwà wọn látara àṣẹ wọn látara àrìn wọn. ṣé ìwà wọn jẹ́ kí wọ́n lè jèrè ọkàn
tàbí kéèyàn kan sọ pé ẹ̀sìn kìrìsìtẹ́nì wù mí o mo kúrò nínú ẹ̀sìn kan mo wá sínú ẹ̀sìn wọn. ṣé ìwà wọn júwe ọ̀dọ̀ Ọlọ́run fẹ́yàn àbí ìwà wọn júwe ọ̀dọ̀ èṣù fẹ́yàn? aṣíwájú ẹ̀sìn ìmáàmù Tọ́líà nílùú Ògbómọ̀ṣọ́ aṣíwájú ẹ̀sìn mùsùlùmí nìyẹn. ẹ̀yin tẹ́ ẹ pẹ̀lú ayé pé pásítọ̀ Ọlọ́run ló kọ sí tẹ́ wá jẹ nǹkan tẹ́ wá jẹ yìí. èrè ọkọ̀ wo lẹ jẹ nígbà tẹ́ ti débi tẹ́ ti ń jẹ yìí o, tí gbogbo ẹ̀ rí bó ṣe ń rí, ṣé pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń rí, ṣé ẹ lè wàásù kìrìsìtẹ́nì fẹ́yàn pé ẹbọ tó ń ṣe yẹn kúrò lójú ọ̀nà tẹ́bọ̀ o? tó bá láì jẹ́ pé mùsùlùmí ló fẹ́ ṣe lọ bá Tọ́líà kó lọ wà lẹ́yìn ẹ̀. tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ló fẹ́ ṣe pásítọ̀ ní mí kọ́lọ́hún tó pe àwọn wá sórí ibi tó wọ́n wá jẹ yìí, ṣé ìwà wọn àti ìṣe wọn ṣojú ọ̀dọ̀ Ọlọ́run fẹ́yàn? ẹnìkan ló mú give testimony lórí ìmáàmù Tọ́líà yìí wípé nígbà tó dé ìwàásù ẹ̀ ìṣesí ẹ̀ ó mú àwọn kúrò lọ́nà ìparun, ó mú àwọn bọ́ sọ́nà ìṣeré. ìkọ́ tá à ń pè ní aṣíwájú ẹ̀sìn nìyẹn. ẹ̀yin jẹ́ pásítọ̀ kẹ́ ẹ tó dórí ipò, ẹ dórí ipò tán ìwà pásítọ̀ yẹn ọjọ́ tẹ́ ti resign lẹ́ ti fi wá pásítọ̀ yẹn sílẹ̀. nígbà tẹ́ dórí ipò tẹ́ wà ẹ mú wá pásítọ̀ yẹn lò. bíbélì sọ fún wa yìí pé má ṣe jẹ́ kí oòrùn kówó bá ìbínú nínú rẹ̀. ẹni tó ṣẹ̀yìn ìjẹ́sẹ̀yìn dáríjì. ìgbà tẹ́ ti sáyìn pé mo ti lọ bá bàbá wa kíní kan, mo ti fẹ́ fi gbogbo pásítọ̀ lẹ̀, mo fẹ́ lọ du ipò kan nílùú mi o, ẹ ti wá mú gbogbo wa pásítọ̀ yẹn ẹ ti kó sórí ìwé tẹ́ fi resign yẹn. ìwà pásítọ̀ yẹn kò tẹ̀lé yín dórí ibi tẹ́ wà tẹ́ ẹ ti jẹ nǹkan tẹ́ ẹ jẹ báyìí, ìyẹn nílùú Ògbómọ̀ṣọ́. àpẹẹrẹ rere wo la rí lára yín? àpẹẹrẹ aṣíwájú wo la rí lára yín? àpẹẹrẹ aṣíwájú ẹ̀sìn wo la rí lára gbà? ẹni yóò aṣíwájú ẹ̀sìn ní tẹ́lẹ̀ kó tó sọ pé lọ́hún pòun kóun wá jẹ kó tóun wá jẹ yìí. a ò rí lára yín. òun mo ṣe ń kí ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé ìmáàmù Tọ́líà yìí pé ẹ kú oríire. aṣíwájú ẹ̀sìn mùsùlùmí rere òun lẹni l'Ógbómọ̀ṣọ́. ẹgbẹ́ mi kan wọ́n máa dápàrà kan wọ́n á ní Ọlọ́run má jà tẹ̀lé wèrè, káwọ́ ẹni tẹ̀lé ká má bàa tẹ̀lé wèrè lórúkọ Ọlọ́run ọba àrùn tẹ̀lé wèrè o. ẹni tó máa kó wàdà síná àrùn tẹ̀lé o. ìyẹn àkọ́kọ́. lẹ́lẹ́ẹ̀kejì orí àwọn Yorùbá kan sọ wípé ẹni fúnni ní nǹkan tá a máa fi wá nǹkan tá a máa jẹ ó ṣọ̀gá ẹni tó fúnni ní nǹkan tá a máa jẹ. ẹ ò gbọ́ dáadáa. ẹni fúnni ní nǹkan tá a máa fi wá nǹkan tá a máa jẹ ó ṣọ̀gá ẹni tó fúnni ní nǹkan tá a máa jẹ. ẹ jẹ́ kí wọ́n á pòwe kejìlé kó lè yé wa. ẹni tó kọ́ ni bí a ṣe ń pẹja ó ṣọ̀gá ẹni tó fúnni lẹ́ja jẹ. ẹni tó fún ẹ lẹ́ja jẹ kò fẹ́ jẹ́ kó o mọ̀ náà. àwa máa sọ fún ẹ yìí pé mi fẹ́ jẹ́ kó o ṣe wàhálà, mo ti pẹja lẹ̀ gbà kó jẹ́. tó bá tún fún ẹ lẹ́ja jẹ lẹ́nìí, ṣé tó bá dọ̀là náà ó tún máa padà wà jẹja lọ́dọ̀ ẹ̀? òun ló fi sọ wípé ẹni kọ́ ni bá ṣe máa pẹja o, ó ṣọ̀gá ẹni tí ó fúnni lẹ́ja jẹ. ẹ ti gbọ́wọ́ mi yẹn dáadáa. ọlọ́gbọ́n ló lè yé, ọ̀mọ̀ràn ló lè mọ̀. àwọn kan kóra àwọn jọ, wọ́n ta tẹ́ǹtì nílùú Ògbómọ̀ṣọ́, wọ́n kóra àwọn lọ sí àgbèdè ibi kí n tọ́ wá jẹ yẹn. wọ́n bá pín oúnjẹ fọ́wọ́ èèyàn, wọ́n fún wọn ní ráìsì, wọ́n fún wọn lẹ́wà, wọ́n fún wọn ní gààrí. oúnjẹ tí wọ́n fún wọn yẹn tó lè jẹ́ láàrin ọ̀sẹ̀ kan kó pé pẹ̀lú aya, pẹ̀lú ọmọ, pẹ̀lú ọkọ. ẹ ò gbọ́ mi dáadáa. oúnjẹ táàrí tí wọ́n ń gbé lọ yẹn, ṣé ẹ ti rí bá ṣe ń gbé lọ yẹn? ṣé wọ́n lè jẹ oúnjẹ yẹn láàrin ọ̀sẹ̀ kan kí wọ́n máa parí oúnjẹ yẹn tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ tó tẹ̀lé kébi má tún máa bẹ̀rẹ̀ sí nípa wọn? òun mo sọ fún mi pé ẹni kọ́ ni lọ́nà tí a máa fi wá nǹkan tá a máa jẹ, ó ṣọ̀gá ẹni tó fún ni lóúnjẹ jẹ. ìmáàmù Tọ́líà, Sheikh Dr. Tọ́líà Yunusa Ayilara II, ṣéwù kọ́lọ̀ kó má pa fún wa. ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́, àtẹni tó fẹ́ àtẹni tí ó fẹ́, àti ọba àti ìjòyè.
ó wá kó àwọn kọjọ́ ọlọ́ra àrin iṣẹ́ fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní àrin iṣẹ́ yẹn fọ́wọ́ èèyàn. mo gbé kínní ìfọ ní orúkọ lòmọ́ mú wa lágbára ọlọ́run yóò di irú yóò di gbà òní ìlú gbàǹjo òní ìlú gbàǹjo ọkọ̀ tiẹ̀ lẹ́mìí o yóò dáa fún ọ láúlà wàlá kùrátà ìlà yìí. ṣé ẹ rí i pé ìyẹn ṣọ̀gá ẹni tó kọ̀ fúnyàn ló ń jẹjẹ òun fúnyàn ní nǹkan téèyàn máa fi wóúnjẹ aṣíwájú rẹlẹ ní ẹ̀yin mùsùlùmí tẹ́ wà lọ́wọ́ ọ̀tún aṣíwájú rẹlẹ ní o ẹ̀yin mùsùlùmí tẹ́ wà lọ́wọ́ òsì tẹ́ ẹ tẹ̀lé tọ̀tẹ̀ àti rìkìṣí l'Ògbómọ̀ṣọ́ ẹ kú ìyà ẹ kú òṣì òṣì tó ta lé yìnyín àtàdálẹ́ ni o ìyà tó ń jẹ yìnyín o àjẹdálẹ́ ni o ṣùgbọ́n àwọn tó wà lọ́wọ́ ọ̀tún yìí wọ́n ò tẹ̀lé ẹnu wọ́n ò tẹ̀lé rìkìṣí ìyá yẹn ń sọ wípé òun gbàdúrà sọ lọ́hùn wípé ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kóun kú lórí àìsàn ọ̀sẹ̀ mẹ́ta tóun ti wà lórí àìsàn rẹ̀ kí ẹnì kan má bàa sọ pé ọlọ́run mú òun kó má bàa sọ pé oògùn ń ṣiṣẹ́ lórí òun ọlọ́run gbé ìyá yẹn dìde wọ́n give testimony ìmáàmù Tọ́lí Àjòkò wọ́n rẹ àrìn iṣẹ́ fáwọn àwọn èèyàn fáwọn ọmọ àwọn omidan àwọn wúndíá ṣé ẹ rí i pé ilé tí irinṣẹ́ yẹn wọ̀ ó lọ lájú ilé tí wọ́n kọ̀ fún yín lóúnjẹ ẹ wá gbóúnjẹ ìdílé ṣé ẹ lè jóúnjẹ yẹn ọ̀sẹ̀ kan complete ọjọ́ méje tó ń jẹ kó má tán tọkọtọmọ tìyàwó òun mo ṣe sọ fún yín o ẹ̀yin tẹ́ tẹ̀lé ìmáàmù Tọ́lí oríire lálẹ́ ṣe gbogbo ẹ̀yin tó fún ní irinṣẹ́ yìí mo kí í kú oríire irinṣẹ́ yìí àádìrú àádìgbàmọ́ yín lọ́wọ́ ẹ̀yin lẹ kú oríire ẹ̀yin tẹ́ gba irinṣẹ́ tí ìmáàmù Tọ́lí àtọ́ra yìí ẹ̀yin lẹ kú oríire tẹ́ tẹ̀lé àwọn tó lọ ra ike méjì oúnjẹ fún ẹ̀yin tẹ́ gba irinṣẹ́ tí ìmáàmù Tọ́lí àtọ́ra yìí ẹ kú oríire l'Ògbómọ̀ṣọ́ tí kì í ṣe pé ẹ ti tẹ̀lé wọn tó máa ra ike oúnjẹ méjì tó jẹ́ pé láàrin ọ̀sẹ̀ kan ẹ̀jẹ̀ tán tó bá ti wá tán ebi tún pẹ̀rẹ̀ ṣùgbọ́n irinṣẹ́ tó fún yìí irinṣẹ́ tẹ́ máa fi ṣiṣẹ́ dọ̀jú alẹ́ yìí ni lágbára lọ́wọ́ bá irinṣẹ́ kọ̀ọ̀kan lọ fún yín àádì 5 àádì 6 àádì 10 àádógún mọ́ yín lọ́wọ́ lágbára lọ́wọ́ bá ẹ fi dirú ẹ fi dìgbà ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ ìmáàmù rẹlẹ ní o ẹ̀yin tẹ́ lápá ọ̀tún àwọn tíbí náà kẹ̀ní yìí kò ṣe pé bóyá wọn ò ti ronúpìwàdà wọn ò ti ronúpìwàdà ṣùgbọ́n ojú ló ń tì wọ́n láti wá wọ́n wá sọ wípé ibi tó wọ́n ti ṣe bàjẹ́ sí báwo ni ṣe máa rí báwo ni kíní kan ṣe máa rí ẹ lọ ẹni tọ́lọ́hún dá pé òun ni Sheikh Dr. Tọ́lí Yunusa yìí lára yìí ẹ lọ tọrọ àforíjì Yunusa àádáríjì yìí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ káàkiri gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ adáríjì kì í ṣèyàn èṣù èèyàn ọlọ́run ni ẹrú ọlọ́run tó pé òun ni ìmáàmù Tọ́lí yìí ẹni tọ́lọ́run dá tó pé òun ni ìmáàmù Tọ́lí yìí ẹ kóra yín lọ ẹ má sọ pé torí pé ẹ ti hùwà àbùkù sọ́dọ̀ ìmáàmù Tọ́lí ẹ wá rò pé abẹ́yẹ kò ní dáríjì adáríjì yìí Sheikh Dr. Tọ́lí Yunusa yìí lára di second ẹni tá a mọ̀ dáadáa ni ẹni tí ọ̀rọ̀ kì í di ọjọ́ kejì sínú ẹ̀ ni ẹlẹ́tọ̀ọ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹlẹ́tọ̀ọ́ àforíjì adáríjì ẹ̀yin tẹ́ wà lápá òsì àsìkò sí wà fún yín ká ẹ máa bọ̀ lápá ọ̀tún àpò òsì tẹ́ wà yẹn oúnjẹ tó rà fún yín yẹn ẹ ò lè jẹ́ complete ọ̀sẹ̀ kan kó má tán ẹ máa bọ̀ lọ́wọ́ ọ̀tún kọ́ gbẹ̀rìn iṣẹ́ fún yín tẹ́ máa lò dọ́jú alẹ́ tẹ́ máa fi là tẹ́ máa fi lu ẹ̀yin èèyàn wa ẹ ṣe bí ẹ ṣe wọ́n wá ojú tẹ́ fi wọ́n wá kò ní fọ́ etí tẹ́ fi gbọ́ wá kò ní di ẹ má bá a pín fọ́nrán ìkódélé kódókó kó kàn wọ́n ara bí lára Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.